pekele arúgbó jẹ gbèsè ta ni ó san án. Wow. Ẹ wò ó, mo kí gbogbo wa nílé lájò lẹ́yìn odi, mo kí wa pátápátá pé a kú iṣẹ́ àtàárọ̀, a lè kú òpin ọ̀sẹ̀. Ọ̀rọ̀ tí mo mú wá lénìí nínú àwọn tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́, nínú àwọn tó ń ṣẹlẹ̀ ní àsìkò, mo fẹ́ kí gbogbo wa ká jọ fojú wò ó. Bẹ́ẹ̀ ni èmi ọmọ yín náà ní Orí Adé Adébọ́lá aka Àlùkà. Mo kẹ́yìn bàbá mi tó jẹ́ pé tẹ́ bá rí mi àbẹ́yìn màmá mi tí ẹ̀ ń darapọ̀ mọ́ mi, tẹ́ bá rí pé mo bọ́ sórí ètò níṣẹ́ lẹ́ má dàgbìrì wá. Mo dúpẹ́ lọ́wọ́ yín, ẹ jọ̀ọ́ ẹ bá mi share ètò mi. Àánú Ọlọ́run máa bá yín pẹ̀lú àṣẹ Ọlọ́run. Kí ẹ dẹ̀ jọ̀ọ́ kí ẹ bá mi subscribe sí YouTube mi. Ọ̀rọ̀ yìí, mo gbé àwọn ọ̀rọ̀ lórí n tó ṣẹlẹ̀ ní Ìkòròdú ní Èkó. Mo gbé àwọn ọ̀rọ̀ yẹn wá. Nísìnyí àwọn kan ti fẹ́ máa túùsì ọ̀rọ̀ yẹn. Àwọn tó dẹ̀ sojú wọn náà dẹ̀ ti fèpè síta, tí wọ́n ti sọ pé mo fẹ́ kẹ́ bá mi share ètò yìí ná. Ẹ jọ̀ọ́, mo bẹ̀ yín, mo rọ̀ yín, tí ẹ bá ń gbọ́ mi kétékété, tí ẹ ń gbọ́ mi dáadáa, ẹ bá mi share, ẹ bá mi tẹ yes, ẹ jọ̀ọ́. Tí ẹ bá ń gbọ́ mi nílé lóko, torí ọ̀rọ̀ yìí gangan àmọ́bi tó ń lọ, ọ̀rọ̀ yìí gangan àti ìmọ̀bi tó máa dé, torí n tó ṣẹlẹ̀ káàkiri lọ́tún lósì tí mo fẹ́ kí gbogbo wa mọ̀ káàkiri gbogbo ilẹ̀ Yorùbá, gbogbo ilẹ̀ káàárọ̀ òjíire àbí gbogbo àgbáláyé. Ẹ nídìí láti bá wa pín ètò yìí kí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn kí wọ́n lè dé rẹ́kọ̀dù yẹn mú, torí ọjọ́ èní kọ́, torí ọjọ́ ọ̀la ni. Ọ̀rọ̀ tó ṣe pàtàkì tí mo fẹ́ kémi àti yín ká gbọ́, ọ̀rọ̀ tó ṣe pàtàkì tí mo fẹ́ kémi àti yín ká mọ̀, nítorí pé kìí ṣe nítorí nǹkan kan. Nígbà tó di pé ilẹ̀ tá a wà lénìí, tí wọ́n jíyàn gbé lọ́tún, tí wọ́n jíyàn gbé lósì, tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn dẹ̀ pariwo ebi, níbi tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì ò dẹ̀ tí wọn ò tún ronú, àwọn tá a máa sòótọ́ fún tí wọn ò gbọ́. Àwọn kan pàtẹ́wọ́ lórí ọ̀rọ̀ Super Eagle, Nàìjíríà wíìnì, àwọn aláìronú ebi pa wọ́n o, àtijọ́ àti mú nira fún wọn o. Ǹjẹ́ ṣé ìyẹn gangan ló kan Nàìjíríà lọ́wọ́ tá a wà yìí? Àwọn tó ń wíìnì àwọn bọ́ yìí, even àwọn tí wọ́n lose, ṣé wọ́n ti gba sálárì àbí ṣé wọ́n gba owó tiwọn? Ẹ̀yin dẹ̀ nìyà ń jẹ lọ́tún, nìyà ń jẹ lósì. Àìronú ó ń da ọ̀pọ̀lọpọ̀ èèyàn míì láàmú. Àìmọ̀kànmọ̀kàn ó ń da ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ mi gan, ó ń dà wọ́n lórí rù, nítorí pé wọn ò mọbi tó yẹ kí wọ́n lọ, wọn ò mọbi tí wọ́n mọ̀. Kì í ṣe ẹ̀bi wọn, ṣe bẹ́ẹ̀ bí ìjọba ni. In tó yẹ kí wọ́n rán wọn rán, in tó kù nígbésí ayé wọn wọ́n ṣe. Dórí àwọn àgbààgbà míì tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ gan kò ronú. Nǹkan tó yẹ kó rán kò rán, èyí tó yẹ kó ṣe kò ṣe. Àsìkò tó yẹ kí gbogbo wa ṣí ọpọlọ lẹ̀, wípé kí ló kù, tó yẹ kí gbogbo ìlú dìde láti fẹ̀hónú hàn. Ariwo mi ò fẹ́ kú, ariwo mi ò fẹ́ kó kàn mí, òun lẹ̀ pariwo, òun ló mú yín fà sẹ́yìn. Bọ̀ àwọn tí wọ́n fẹ́ kú, àwọn tí wọ́n lè fẹ̀mí wọn sílẹ̀, wọ́n jáde láti wá máa pa yín lọ́mọ, láti wá máa jí yín gbé, láti wá máa pa yín lọ́ba. Kí lẹ ṣe sí i? Ẹ̀rọ onídébẹ̀, wọ́n fi ìyà ibi ní gbogbo ìlú lára. Wọ́n tún jí àwọn èèyàn gbé, wọ́n ń bá àwọn ọmọbìnrin, wọ́n ń bá wọn lájọṣepọ̀.
bẹ́ẹ̀ náà náà pààyàn nípa náà fọ́nsún. ẹjọ́ ẹ nídìí àti bá mi ṣe ètò yìí torí àwọn ọ̀rọ̀ kan wà tí máa play lénìí tí ẹ bá ṣí ẹ ọ̀pọ̀lọpọ̀ ọmọ Nàìjíríà ọ̀pọ̀lọpọ̀ gbogbo àgbáyé wọn lè jàǹfààní ẹ̀ torí tó ṣẹlẹ̀ ní Kòòdú ẹ̀rí pó lágbára ó ń bọ̀ tá a sọ ọjọ́ kìíní àná pé àwọn ládẹ́dẹ́ àdè àwọn dé mọ́ o ó ti wá ṣẹlẹ̀ báyìí dùgbẹ̀dùgbẹ̀ tí mo ló fẹ́ jábọ́ eléyìí ti wá jábọ́ báyìí ẹ dáhùn wọ́n ní láti ṣálíbọ̀yì sí Anthony nídàájí wọ́n jíyàn gbé Ìkòròdú èèyàn méjì náà jí gbé lánàá wọ́n dẹ̀ pa àwọn síkírítì tí wọ́n tẹ̀lé wọn wọ́n pa èèyàn mẹ́ta èèyàn mẹ́fà wà ní ilé ìwòsàn wọ́n rí àwọn síkírítì yìí mú wọ́n rí àwọn Boko Haram yìí mú ẹni kò lè ṣẹlẹ̀ ìgbà tá a gbọ́ wọn ni wọ́n pé àwọn kan sọ pé àbóyá àwọn tó máa ń jà yẹn ni àbí nǹkan kan irọ́ o ìbọn tí wọ́n yìn tàtàtàtà ni kéde gbàgbàgbà àwọn síkírítì tó wọbẹ̀ wọ́n mọ bí ọ̀tá ṣe bà wọ́n lára àwọn tó kérora báyìí ní hospital àwọn tó ti jọ́ lọ́wọ́ ọba ní pé fit gbogbo evidence wà ńlẹ̀ àbá ní ká máa post ẹ̀ bọ̀ Facebook ò gbà láyè bọ̀ á play ọ̀rọ̀ àwọn nǹkan tó lọ yìí ẹ má jẹ́ ká bá wọn máa mú ìmúkùmú nítorí pé tó ń ṣẹlẹ̀ wọ́n ti wá bẹ̀rẹ̀ wọ́n ti sọ dojú ọwọ́ ní Lagos State báyìí níbo gangan la mọ̀ tó tún kàn wọ́n ti wá ń jíyàn gbé nínú Èkó tí ò ṣẹlẹ̀ àwọn ọmọ Yorùbá ò tán pariwo níjọ́ kínní àná ẹ sọ̀rọ̀ lé lórí ọ̀pọ̀lọpọ̀ èèyàn wọ́n dìde wọ́n pariwo pé solution òun náà lélẹ́yìí mo kí bàbá mi Àjọrìn mo kí yín ẹ kú àdúró tí wọ́n ẹ kú gbogbo gbà àdúrà gbogbo wa gbà nílé lóko ọ̀rọ̀ tí mò ń sọ yìí ọ̀rọ̀ tó ṣe pàtàkì fún èmi àti yín ni ọ̀rọ̀ tí ò yẹ ká dákẹ́lé lórí torí pé à ń pariwo à ń sọ lẹ́nìí ẹ jẹ́ sọ fún yín ẹ̀yin gómìnà ẹ̀yin ọba aládé tó jẹ́ pé adé tẹ́ ẹ dé sórí nílùú Èkó tẹ́ ẹ wà ǹjẹ́ ṣe kọ̀ǹfàmù dáadáa ṣá gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà ní Ṣàgámù pátápátá a gbọ́ pé wọ́n ti wọnú igbó kanlẹ̀ a gbọ́ pé wọ́n ti wọ gbogbo bẹ̀ yẹn náà ó ṣẹlẹ̀ káàkiri gbogbo yín dákẹ́ ẹ̀yin gómìnà bàbá Sanwó-Olú mo mọ̀ pé ẹ máa ṣiṣẹ́ takuntakun lórí àwọn ará bíi kí ló dé tẹ́ ẹ lè dìde lọ́wọ́ tẹ́ ẹ wà yìí láti gbé ìgbésẹ̀ tó yẹ kẹ́ ẹ gbé àwọn tó kọ̀ǹfàmù kẹ́ ẹ gbé àwọn ọmọ Yorùbá tí wọ́n bá wà nínú iṣẹ́ ológun ẹ̀yin ẹ má fi àbú mú àbú ẹ má fi àbú sọ àbú ẹ di àwọn èèyàn lámùrè ẹ di àwọn ọdẹ ẹ di wọn lámùrè ẹ ró wọn lágbára ẹ gbé tó ń jẹ́ irinṣẹ́ gidi lé wọn lọ́wọ́ àwọn yàbọ̀ wọ́n wà ní Kòòdú àwọn ọmọ onílẹ̀ wọ́n wà ní Kòòdú ẹ bá wọn sọ̀rọ̀ ọ̀rọ̀ lẹ̀kọ́ leléyìí ọ̀rọ̀ àwọn ajínigbé leléyìí só kàn wọ́n àbí ó kàn wọ́n ẹ gbọ́ só kàn wọ́n àbí ó kàn wọ́n ọ̀rọ̀ yìí wá lọ ó ń le koko sí lójoojúmọ́ àsọ̀rọ̀ ìlú Èkó ti wá di pé wọ́n ti wá ń jíyàn gbé lọ́tún lọ́sì ìjọ kìíní àná tá a sọ̀rọ̀ nígbà tí wọ́n ní Dúmọ̀tà tí wọ́n fi mọ́tò lọ serious bus tó fi kó ọmọ skul tí wọ́n jí wọn gbé ńgbà yẹn ẹ mọ̀ ọ̀nà bí wọ́n ti lọ rí wọn gbà wọ́n bò mọ́lẹ̀ wọ́n ní ò ṣẹlẹ̀ mọ́ ọ̀pọ̀lọpọ̀ ló ń lọ tí wọ́n ń bò mọ́lẹ̀ nílùú Èkó tí wọn ò ní fẹ́ kó ṣẹlẹ̀ torí bẹ́ẹ̀ kò ṣe rí àwọn èèyàn ẹ jẹ́ ká dìde ká sọ ẹ tó ń jẹ́ òótọ́ ọ̀rọ̀ torí ọ̀rọ̀ tó wà nílẹ̀ ìkété pé ká dákẹ́ ọ̀rọ̀ tó wà nílẹ̀ ìkété pé ká máa jọ máa wò
bàbá mi Àjọrin àbẹ́ẹ̀ rí pé kì í ṣe ọ̀rọ̀ ẹnu mọ́, ọ̀rọ̀ yìí ti kọjá àyè tó fi di pé àwọn tó wà ń bẹ̀ gan fi ègún lélẹ̀ pé gbogbo ẹni tó bá tú sí ọ̀rọ̀ yẹn pé kì í ṣe àwọn kidnapper, kì í ṣe àwọn Fúlàní, nǹkan báyìí báyìí ló máa ṣe wọ́n, torí pé ẹ̀ ń pẹ́ tẹ́ máa fi fọwọ́ bo nǹkan. Gbogbo ẹ̀ ni màá play fún yín, àmọ́ a lè dákẹ́ kí tara wa bá wa dákẹ́. àwọn tọ́lọ́run fún láǹfààní àti sọ̀rọ̀ láti gba information, ẹjọ́ kí la fẹ́ ṣe sí? àfi ká pariwo fẹ́yìn èèyàn, ẹ̀yin tẹ́ ẹ lágbára, ẹ̀yin tẹ́ ẹ mọ̀ èèyàn, ẹ̀yin tẹ́ ẹ lè bá wa ṣí ẹ̀ lọ́dọ̀ ẹni tó yẹ kó dé. Bàbá Bọ́lá Ahmed Tinubu a máa rí pé sọ̀rọ̀ síta, ẹ gbọ́, ẹ tó ní kó fọkàn balẹ̀ náà ni. àwọn èèyàn ti fọkàn balẹ̀, ẹlòmíì ti pokùnso, wọ́n fọkàn balẹ̀ dé àlìkíámà, wọ́n fọkàn balẹ̀ tí wọ́n gbọ̀run lọ, ẹlòmíì fọkàn balẹ̀ ó gbé sniper jẹ, ẹlòmíì fọkàn balẹ̀ níṣẹ́ ló kó sómi nítorí fọkàn balẹ̀ tí nǹkan wọ́n. èló ni dọ́là, èló lepo? mo mọ̀ pé gbà tí ráìsì di 70,000 nísìnyí, epo yìí ń bọ̀ wá sórí 1,000 per litre. ẹ̀yin aráàlú ẹ máa retí ẹ gbọ́ mi yé, torí a ti ń gbọ́ láàárọ̀ yìí pé ó ti fẹ́ bọ́ sí 800. ẹ gbọ́ mi, dọ́là nísìnyí 17. kí ló dé? kí ló ṣẹlẹ̀ gangan? irú ìlú wo la wà? irú ayé wo la wá ná? ṣé ayé la sì wá ni àbáwọn ìjọba? ṣé ìlú la sì yà ni àbáwọn olórí wa? ọ̀rọ̀ yìí ṣe pàtàkì fún èmi àti yín láti jẹ́ pé ká gbé yẹ̀wò kí ló ṣẹlẹ̀ gangan pàtó. irú àwọn olórí wo la ní gangan? bàbá wa Jàgàbá, kí ló ṣẹlẹ̀ gangan? kí ni pàtó yín lórí ipò tẹ́ ẹ wà? mi rí o. gbogbo ìgbàlá pariwo fún yín lọ́tún lọ́sì, gbogbo ìgbàlá pariwo fún yín nígbàkigbà lórí gbogbo tó ṣẹlẹ̀ nínú ìlú. ẹ̀yin aríjẹ nídìí mọ̀dàrú, ẹ̀yin tẹ́ ti gba 1,000 5,000 níbo lẹ fojú sí o? gbogbo ẹ̀yin tẹ́ lọ, ẹ̀yin ló kàn, ó ti wá kàn yín. gbogbo ẹ̀yin tẹ́ lọ fi òhò, tẹ́ lọ fi wẹ̀ lódò, kí ló wá ṣẹlẹ̀ báyìí? ẹ gbọ́, ẹ ronú àti bọ̀tán. ìyà ń jẹ yín, ẹ tún ń jó, wàhálà ṣẹlẹ̀ sí yín, ẹ tún ń yọ̀. ibi tó yẹ ká ẹ ti jòkó ká ẹ ronú, ẹ ní bọ́ọ̀lù Nàìjíríà ló kù yín àti wò. ibi tó yẹ ká ẹ ronú tí Nàìjíríà ò lọ́pọlọ lé lórí, nígbà tó rí Nàìjíríà gan ti gbálẹ̀ Nàìjíríà fúnra rẹ̀, ìyẹn ló kàn débi pé àwọn èèyàn lọ ń jòkó ti bọ̀, ebi dẹ̀ pa àwọn owó tó yẹ kán fi jẹ wọ́n lọ fi ń wo bọ̀. ẹ ń pariwo Nàìjíríà àwọn ènì, Nàìjíríà ṣe gbá, ìjẹ́sẹ̀ ronú láti mọ̀kàn tí wọ́n ń ṣe. ọ̀pọ̀lọpọ̀ wọn kí ló dé tó yẹ pé kí nǹkan bàjẹ́ ní tàwọn, kí wọ́n dẹ̀ máa dúró sórí pé ó máa dáa, ó máa dáa. nílùú tá a wà tó jẹ́ pé a mọ̀ pé kò lè jọra wọn, òótọ́ ọ̀rọ̀ ṣe korò fún wọn báyìí ná, ẹ jẹ́ ká mọ tá à ń ṣe gangan. ẹ má bínú, ẹ jẹ́ bá mi ṣí ètò yìí torí pé ó dà pé wọ́n ti fẹ́ máa flag ètò yìí, ẹ ti rí pé ó dákẹ́ lọ. ọ̀rọ̀ yẹn ẹ jẹ́ bá mi ṣí, ẹ bá mi tẹ lọ́ba like ẹ jọ̀ọ́. ó yí dandan kí n play fún gbogbo wa pátápátá láti jẹ́ pé ká gbọ́. ó yí dandan kí gbogbo wa mọ tó ń ṣẹlẹ̀ pátápátá, torí pé tó ń ṣẹlẹ̀ yìí, ẹ̀yin lọ́ba lọ́ba, ẹ̀yin ìjòyè, kí lẹ̀ ń wò? àwọn Boko Haram ń lérí, àwa dákẹ́. àwọn Fúlàní yìí ń gbéraga sí wa, wọ́n láwọn lágbára jù wá lọ, bẹ́ẹ̀ ni, torí pé àwa la fún wọn láyè. ẹ̀bi gbogbo yín máa kọ́ àwọn olórí wa tí wọ́n jó lórí Yorùbá ni. bàbá Bọ́lá Ahmed Tinubu, ẹ fọwọ́ lẹ́rán àbí? Nàìjíríà náà ni, a sọ pé bẹ́ẹ̀ kọ́, ó kù sí gbogbo yín lọ́wọ́. ọ̀rọ̀ ọ̀sẹ̀ yìí àfi ká múra o, torí tá à ń sọ yìí àfi ká tètè. màá play voice note yẹn fún wa nísìn. Incident. Hello.
mo kí gbogbo ẹ̀yin ará Èkó. ẹ jọ̀ọ́ ẹ bá mi share tẹ́ bá ń gbọ́ tó bá yẹ pé ẹ ń gbọ́ ẹ jọ̀ọ́ ẹ bá mi share ẹ bá mi share ètò yìí ẹ bá mi kọ yes tó bá yẹ pé ẹ ń gbọ́ voice note yìí o tẹ́ bá ń gbọ́ voice note yìí ẹ bá mi share tẹ́ bá gbọ́ ẹ sọ fún mi. hello mo kí gbogbo ẹ̀yin ará Èkó, mo kí gbogbo ẹ̀yin ará Ìkòròdú o, ẹ kú àfaradà. incident kan ṣẹlẹ̀ ní Ìgbè Alágẹmọ. wọ́n kidnap ọmọbìnrin kan, wọ́n ní Miss Ṣèyí ló ń jẹ́. wọ́n kidnap wọn gbé wọnú ra lọ, àwọn kidnappers. wọ́n débẹ̀ ní àárọ̀ yìí, a sáré pe àwọn bàbá tó ń ṣe security ní àdúgbò wọn, pé wọ́n náà dé tẹ́lẹ̀. wọ́n sáré pé wọ́n jẹ́ wọn, wọ́n sáré wá, wọ́n kó àwọn èèyàn wọn, àwọn security wọn gbó wọn láti gbogbo báyé kú, gbogbo wọn wọlé, wọ́n wọnú inú àtàwọn ti CDAs, àwọn security wọn, wọ́n jọ pawọ́pọ̀, wọ́n wọ inú ìrà yẹn lọ, wọ́n wọ inú ìrà yẹn lọ. níbi tí wọ́n ti ń ṣe bátú tó bátú, wọ́n yin àwọn bíi mẹ́fà nínú àwọn security yẹn àti ti CDA o àti tàwọn ti àwọn state o, wọ́n yin wọn. ẹ jọ̀ọ́ mo fẹ́ gbọ́n tí wọ́n sọ ẹ gbọ́ wọ́n pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn àwọn security wọ́n kidnap ọmọbìnrin kan, wọ́n ní Miss Ṣèyí ló ń jẹ́. wọ́n kidnap wọn gbé wọnú ra lọ, àwọn kidnappers. wọ́n débẹ̀ ní àárọ̀ yìí, a sáré pe àwọn bàbá tó ń ṣe security ní àdúgbò wọn, pé wọ́n náà dé tẹ́lẹ̀. wọ́n sáré pé wọ́n jẹ́ wọn, wọ́n sáré wá, wọ́n kó àwọn èèyàn wọn, àwọn security wọn gbó wọn láti gbogbo báyé kú, gbogbo wọn wọlé, wọ́n wọnú inú àtàwọn ti CDAs, àwọn security wọn, wọ́n jọ pawọ́pọ̀, wọ́n wọ inú ìrà yẹn lọ, wọ́n wọ inú ìrà yẹn lọ. níbi tí wọ́n ti ń ṣe bátú tó bátú, wọ́n yin àwọn bíi mẹ́fà nínú àwọn security yẹn àti ti CDA o àti tàwọn ti àwọn state o, wọ́n yin wọn ní ìbọn. wọ́n gbá àwọn kan lọ sọ títàn lọ yẹta ìbọn ara wọn, but àwọn ló ká wọn tó wá láti ọ̀dọ̀ àwọn CDAs yẹn, wọ́n pa méjì nínú wọn, wọ́n kú instantly. tó dáwọn yẹn náà mọ inú ra yẹn, so àwọn yẹn náà funds wọn fún wọn níbọn, wọn ò jẹ́ kó gbébọn náà tó lè fi takùn àbọ̀. àwọn yẹn náà mọ ọ̀nà yẹn, torí pé wọ́n mọ ọ̀nà yẹn náà ṣe ń tọ́ ibẹ̀ yẹn lọ́wọ́ mú àwọn security yẹn tẹ̀lé wọn lẹ́yìn, wọ́n mọ ọ̀nà. but àwọn méjì yẹn àwọn náà kọ́ gba ìta ìbọn, wọ́n dẹ̀ balẹ̀. ṣé ẹ gbọ́ tí wọ́n sọ wọ́n yìnbọn ní dáadáa, tẹ́ bá ń gbọ́ wọ́n ní ìbọn ba èèyàn mẹ́fà, kí ẹ máa gbọ́ lọ. torí àwọn yẹn náà mọ inú ra yẹn, so àwọn yẹn náà àwọn méjì náà pa, wọn fún wọn níbọn, wọn ò jẹ́ kó gbébọn náà tó lè fi takùn àbọ̀. àwọn yẹn náà mọ ọ̀nà yẹn, torí pé wọ́n mọ ọ̀nà yẹn náà ṣe ń tọ́ ibẹ̀ yẹn lọ́wọ́ mú àwọn security yẹn tẹ̀lé wọn lẹ́yìn, wọ́n mọ ọ̀nà. but àwọn méjì yẹn àwọn náà kọ́ gba ìta ìbọn, wọ́n dẹ̀ balẹ̀. so àwọn tó kùnà tó jẹ́ security tán fara gbá kìnní, wọ́n kó wọn lọ sí hospital. nǹkan tí mo ṣe ń give information yìí nítorí nǹkan tí ó ṣojú mi ni, nǹkan tí mo ṣe ń give information yìí. tàbá rí èèyàn kan tó bá di ní ọ̀la ń sìn, wọ́n bẹ̀rẹ̀ sí máa sọ news káàkiri wípé àwọn olè wọ́n pa kidnapper méjì kan ní kinní kan kinní kan, wọ́n mú àwọn kidnapper kan, ìbọn bọ àwọn kidnapper kan, àwọn kidnapper kan ní ó kú o, àwọn security àdúgbò yẹn àwọn náà kú o. ṣé ẹ̀gbọ́n tí wọ́n sọ wípé kó má dijọ́ kejì kan máa sọ pé àwọn olè pa kidnapper, ẹ gbọ́ àwọn kidnapper kan ló kú o, àwọn èèyàn tí wọ́n fẹ́ lọ rescue àwọn tí wọ́n jí gbé náà kú o, àwọn security náà kú o, ẹ máa gbọ́. wọn ò rí àwọn kidnapper yẹn mú di bá a ṣe ń sọ tí kinní tílẹ̀ ọjọ́ yẹn fi ṣú, wọn ò rí àwọn kidnapper yẹn mú o, wọ́n dẹ̀ wà pẹ̀lú àwọn lady yẹn, wọ́n dẹ̀ retaliate bí wọ́n ṣe ń yìnbọn bẹ́ẹ̀ làwọn kidnapper yẹn retaliate padà, wọ́n yìnbọn padà tí ó gba àwọn ẹlẹ́ṣọ́ ààbò tàbí lù pé bóyá wọ́n lè yẹ̀pù wá, gbogbo wọn pátá náà padà sẹ́yìn. àwọn sójà gan tán yọjú, wọ́n náwọn gbọ́ ìró ìbọn làwọn ṣe wá síbẹ̀, kì í ṣe pé wọ́n pè wọ́n, but wọ́n wá, wọ́n ní nǹkan tó ṣe, wọ́n ní kí ló dé tí wọ́n ṣe tètè pè wọ́n láti àárọ̀ tí kinní yẹn ti ṣẹlẹ̀. but I believe pé tábà kọ́ pé àwọn local ones yẹn láì ṣe máa pe àwọn tí kinní yẹn náà máa wọlé tó máa wo ibẹ̀. tí bí mo ṣe ń sọ̀rọ̀ yìí, wọ́n fi àwọn people yẹn sílẹ̀ nínú ibẹ̀ yẹn, oníkàlùkù padà lọ ni o, because kò sí security fún wa mọ́ báyìí sí o, oníkàlùkù ó kàn live bó ṣe wù, kò sí security o. nǹkan tí mo dẹ̀ yẹn sọ̀rọ̀ ni kó oníkàlùkù ṣọ́ra ẹ̀, tábà ti rìn, tábà ti gbẹ́sẹ̀ méjì síwájú ẹ jẹ́ ká máa wá, tábà gbé méjì sẹ́yìn ká wo ẹ̀yìn o,
kò síbi tí wọ́n ti wọ̀ ń sìn yìí o tó ti bẹ̀rẹ̀ sí ní kidnap báyìí o ká ṣọ́ra o oníkálukú wa vigilant ṣùgbọ́n tá a bá rí èèyàn kan tó bá jáde àbí tó ń lọ sọ ní ìsìwèrè kan wípé ní Alágẹmọ àwọn méjì kú nínú àwọn tí wọ́n ṣe kíní kan wọ́n pààyàn méjì àbí wọ́n ṣùtù àwọn tó kidnap náà ṣùtù tó ṣubú tá a bá rí èèyàn kan tó jáde tó lọ ń sọ̀rọ̀ yẹn bàbá Sunday àti Jagaban àwọn náà kú nínú àwọn èèyàn yẹn nínú àwọn security àdúgbò yẹn tí wọ́n lọ síbẹ̀ láti lọ tákù àwọn pípọ̀ yẹn tàbá rí èèyàn kan tó lọ ń sọ Ògún máa pa onítọ̀hún ni onítọ̀hún máa bẹ̀rẹ̀ ìṣàṣọ bóra ni wọ́n bá lọ ń sọ rádaràdà tó lọ ń sọ̀rọ̀ pé nínú àwọn tó kú yẹn o àwọn kidnapper ni torí bá tí gbogbo sínì yẹn fi ṣẹlẹ̀ kò sẹ́nìbọ̀dì tí wọ́n rí àwọn kidnapper yẹn mú o wọn ò dẹ̀ wọbẹ̀ lọ àwọn pípù tó ń wọbẹ̀ lọ tán bìlì pé àwọn lè mú traces wọ́n rí traces yẹn wọ́n rẹ́sẹ̀ àwọn pípù yẹn tó dẹ̀ ń lọ wọ́n ń dàbọ̀ bò wọ́n padà ni. tó a bá dé èèyàn kan tó bá lọ sí kọ̀rọ̀ kan àbí tó lọ ń sọ̀rọ̀ kan pé àwọn kidnapper náà shoot yẹn Ògún máa pa nítorí ó máa fi ilẹ̀ ó máa fi ṣaṣọ bóra ni bó dẹ̀ ṣe máa rí nìyẹn kò ju bẹ́ẹ̀ lọ kó ní kálukú ṣọ́ra ò ní time tá a wà yìí we have to be very very vigilant ní time tá a wà yìí wọ́n ti ń wọlé lọ báyọ̀ sẹ́ni yìí sìn iṣẹ́ site ló lọ ó lọ wo site ni site kejì tó fẹ́ lọ wọ̀ ibẹ̀ náà wọ́n ti dúró dè ń bẹ̀ wọ́n kọ́ immediately ni wọ́n mu wọnú ìra yẹn lọ inú ìra yẹn náà mu wọ o tó ní kálukú wà very 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 careful ní time tá a wà yìí o a gbọ́dọ̀ wà very very careful ẹ ṣe. ṣé ẹ rí màá tó play ẹ rí tó ṣẹlẹ̀ ní kóòdù ẹ rí bó ṣe rí ṣé ẹ rí pé kì í ṣe ọ̀rọ̀ ẹnu rárá ẹ̀yin náà ẹ rí bó ṣe lọ ẹ rí bí wọ́n ṣe pa àwọn ènìyàn ẹ mọ aláìkẹ́ arábìnrin yìí wọ́n fi ohùn sílẹ̀ wọ́n dẹ̀ fi èpè sí i pé ẹnikẹ́ni èèyàn kéèyàn tó wá sọ wípé wọ́n pa àwọn kidnapper ni Ògún ló máa pa ènìyàn páwọn kidnapper ló pa àwọn èèyàn pé tó sojú àwọn táwọn wà ń bẹ̀ ni gbogbo àwọn tó lọ ó dẹ̀ tó dákọ̀ àwọn tí wọ́n pa ó dẹ̀ àwọn tó dẹ̀ wà lọ́sítà ó sọ ẹyọ pé èèyàn mẹ́fà ni irú orílẹ̀-èdè wo la wà nínú Kòdùnbí ẹ wòran wọn àdẹ̀ rí wọn mú máa tún play fún yín ẹ lè gbọ́ dáadáa ẹ lè mọ tó ṣẹlẹ̀ kì í ṣeré mọ́ ó ti di ká gbáradì báyìí o ẹ̀yin tẹ̀sẹ̀ ń darapọ̀ mọ́ wa ẹ bá wa ṣí ètò yìí. mo kí gbogbo ẹ̀yin ará Èkó mo kí gbogbo ẹ̀yin ará Ìkòròdú o ẹ kú àfaradà incident kan ṣẹlẹ̀ ní Ìgbè Alágẹmọ wọ́n kidnap ọmọbìnrin kan wọ́n ní Miss Ṣèyí ló ń jẹ́ wọ́n kidnap wọ́n gbé wọnú ra lọ àwọn kidnappers wọ́n débẹ̀ ní àárọ̀ yìí a sáré pé àwọn bàbá tó ń ṣe security ní àdúgbò wọn pé wọ́n ní adétẹ́lá wọ́n sáré pé wọ́n jẹ́ wọn wọ́n sáré wá wọ́n kó àwọn èèyàn wọn àwọn security wọn gbó wọn láti gbogbo báyé kú gbogbo wọn wọlé wọ́n wọnú inú àtàwọn ti CDAs àwọn security wọ́n jọ pawọ́pọ̀ wọ́n wọ inú ìrà yẹn lọ wọ́n wọ inú ìrà yẹn lọ níbi tí wọ́n ti ń ṣe bátú tó bátú wọ́n yin àwọn bíi mẹ́fà nínú àwọn security yẹn àti ti CDA o àti tàwọn ti àwọn state o wọ́n yìn wọ́n ní ìbọn wọ́n gbá àwọn kan lọ sọ sí tán lọ yẹ ta ìbọn ara wọn but àwọn ló ká wọn tó wá láti ọ̀dọ̀ àwọn CDAs yẹn wọ́n pa méjì nínú wọn wọ́n kú instantly tó dáwọn yẹn náà mọ inú ra yẹn so àwọn yẹn náà funds wọn fún wọn níbọn wọn ò jẹ́ kó gbébọn náà tó lè fi takùnà but àwọn yẹn náà mọ ọ̀nà yẹn torí pé wọ́n mọ ọ̀nà yẹn náà ṣe ń tọ́ ibẹ̀ yẹn lọ́wọ́ mú àwọn security yẹn ń tẹ̀lé wọn lẹ́yìn wọ́n mọ ọ̀nà but àwọn méjì yẹn àwọn náà kọ́ gba ìta ìbọn wọ́n dẹ̀ balẹ̀ so àwọn tó kù náà tó jẹ́ security tó fara gbá kẹ́ni wọ́n kọ́ wọn lọ sí hospital. nǹkan tí mo ṣe ń give information yìí nítorí nǹkan tí ó ṣojú mi ni nǹkan tí mo ṣe ń give information yìí tábà rí èèyàn kan tó bá di ní ọ̀la ń sìn wọ́n bẹ̀rẹ̀ sí máa sọ news káàkiri wípé àwọn olè wọ́n pa kidnapper méjì kan ní kinní kan kìnìún kan wọ́n mú àwọn kidnapper kan ìbọn bọ àwọn kidnapper kan àwọn kidnapper kan ní ó kú o àwọn security àdúgbò yẹn àwọn náà kú o wọ́n rí àwọn kidnapper yẹn mú di bá ṣe ń sọ tí kinní tílẹ̀ ọjọ́ yẹn fi ṣú wọ́n rí àwọn kidnapper yẹn mú o wọ́n dẹ̀ wà pẹ̀lú àwọn lady yẹn wọ́n dẹ̀ retaliate bí wọ́n ṣe ń yìnbọn bẹ́ẹ̀ làwọn kidnapper yẹn retaliate padà wọ́n yìnbọn padà tí ó gba àwọn ẹlẹ́ṣọ́ ààbò tàbí pé bóyá wọ́n lè help wá gbogbo wọn pátá náà padà sẹ́yìn
àwọn sójà gan tó ń yọjú wọ́n náwọn gbọ́ ìró ìbọn làwọn ṣe wá síbẹ̀ kì í ṣe pé wọ́n pè wọ́n but wọ́n wá wọ́n ní nǹkan tó ń ṣe wọ́n ní kí ló dé tí wọ́n ṣe tètè pè wọ́n láti àárọ̀ tí kinní yẹn ti ṣẹlẹ̀ but I believe pé tábà kọ́ pé àwọn local ones yẹn láì ṣe máa pe àwọn tí kinní yẹn náà máa wọlé tó máa wo ibẹ̀. ọ̀gá mi Yorùbá ló wù mí welcome on board mo kí yín. àwọn people yẹn sílẹ̀ nínú ibẹ̀ yẹn oníkàlùkù padà lọ ni o because kò sí security fún wa mọ́ báyìí sí o oníkàlùkù ó kàn live bó ṣe wù kò sí security o nǹkan tí mo dẹ̀ yẹn sọ̀rọ̀ ni kó oníkàlùkù ṣọ́ra ẹ̀ tábà ti rìn tábà ti gbẹ́sẹ̀ méjì síwájú ẹ jẹ́ ká máa wá tábà gbé méjì sẹ́yìn ká wo ẹ̀yìn o kò síbi tí wọ́n ti wọ̀ ń sìn yìí o tó ti bẹ̀rẹ̀ sí ní kidnap báyìí o ká ṣọ́ra o oníkàlùkù wà vigilant ṣùgbọ́n tá a bá rí èèyàn kan tó bá jáde àbí tó lọ ń sọ ní ìsìwèrè kan wípé ní Alágẹmọ àwọn méjì kú nínú àwọn tí wọ́n ṣe kíní kan wọ́n pààyàn méjì àbí wọ́n ṣùtù àwọn tó kidnap náà ṣùtù tó ṣubú tá a bá rí èèyàn kan tó jáde tó lọ ń sọ̀rọ̀ yẹn bàbá Sunday àti Jagaban àwọn náà kú nínú àwọn èèyàn yẹn nínú àwọn security àdúgbò yẹn tí wọ́n lọ sí ibẹ̀ láti lọ tákù àwọn pípọ̀ yẹn tàbá ní èèyàn kan tó lọ ń sọ Ògún máa pa onítọ̀hún ni onítọ̀hún yẹn máa fi lè ṣaṣọ bóra ni tó bá lọ ń sọ rádaràdà tó lọ ń sọ̀rọ̀ pé nínú àwọn tó kú yẹn o àwọn kidnapper ni torí bá tí gbogbo sínì yẹn fi ṣẹlẹ̀ kò sẹ́nìbọ̀dì tí wọ́n rí àwọn kidnapper yẹn mú o wọn ò dẹ̀ wọbẹ̀ lọ àwọn pípù tó ń wọbẹ̀ lọ tán bìlì pé àwọn lè mú traces wọ́n rí traces yẹn wọ́n rẹ́sẹ̀ àwọn pípù yẹn tó dẹ̀ ń lọ wọ́n ń dàbọ̀ bò wọ́n padà ni. tó a bá dé èèyàn kan tó bá lọ sí kọ̀rọ̀ kan àbí tó lọ ń sọ̀rọ̀ kan pé àwọn kidnapper náà shoot yẹn Ògún máa pa nítorí ó máa fi ilẹ̀ ó máa fi ṣaṣọ bóra ni bó dẹ̀ ṣe máa rí nìyẹn kò ju bẹ́ẹ̀ lọ kó ní kálukú ṣọ́ra ò ní time tá a wà yìí we have to be very very vigilant ní time tá a wà yìí wọ́n ti ń wọlé lọ báyọ̀ sẹ́ni yìí sìn iṣẹ́ site ló lọ ó lọ wo site ní site kejì tó ló fẹ́ lọ wọ̀ ibẹ̀ náà wọ́n ti dúró dè ń bẹ̀ wọ́n kọ́ immediately ni wọ́n mú wọnú ìra yẹn lọ inú ìra yẹn náà mú wọ o tó oníkàlùkù wà very 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 careful ní time tá a wà yìí o a gbọ́dọ̀ wà very very careful ẹ ṣe. ẹ wá rí ẹ gbọ́ gbogbo ẹ gbọ́ bó ṣe lọ Mr. Olabi mo kí yín ẹ gbọ́ bó ṣe lọ ẹ̀yin náà wò ó ṣé bó ṣe kó rí nìyẹn kò sí ààbò nílùú mọ́ kò sí kankan pàtó kankan nílùú mọ́ nǹkan ẹ̀kọ́ tẹ̀mí á sọ fún gbogbo wa ni pé ẹ jẹ́ ká lọ múra ṣe rí atẹ́gùn tó ń fẹ́ yìí kò sẹ́ni tí ó lè gbé lọ o agbára tó dẹ̀ ń sàn yìí kò sẹ́ni tí ó lè wọ́ lọ ìjì tó ń jà mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé ó lè kólé ó lè kó àrò ó lè gbápótí ẹ gbọ́ mi yé ọ̀rọ̀ yìí ṣe pàtàkì láti jẹ́ pé kẹ́yìn èèyàn pàtàkì gbogbo ẹ̀yin bàbá mi nílé lóko ká ẹ sí ètò yìí kó kan bàbá Bọ́lá mẹ́ẹ̀ Tinubu lára kó kan san bàbá Sanwó-Olú lára nílùú Èkó a lè dákẹ́ ká má pe àwọn bàbá yìí ṣàkíyèsí ilẹ̀ Yorùbá ló jẹ àwa lógún kò kàn mí pẹ̀lú Nàìjíríà ilẹ̀ Yorùbá ló jẹ àwa lógún tí wọn bá máa pa wọn ní north bọ ilé ìtiwádìí pé ilẹ̀ Yorùbá generally náà ti ń gbéyàn pa náà ti ń jíyàn gbé náà ti ń gba ransom ní kidnapper wà ní bandit wà ní Boko Haram wà báyìí èèó Lagos ẹ̀tẹ́ ní kò lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni bàbá mi a ní dàdí pípí ẹ gbọ́ a nídìí ẹ wò ó ṣe rí Èkó tí wọ́n ní kò sí kankan kò lè ṣẹlẹ̀ kí lẹ rí ṣe tó bá ipá ọmọ Yorùbá kan ló jáde kí lẹ fẹ́ sọ ẹ ti máa yìnbọn pààyàn ẹ ti máa gbé wọn ẹ ti máa sọ oríṣiríṣi ẹ ti máa ní kí wọ́n ṣe àbí ensars ẹ máa ní kí wọ́n lọ kán pa ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ṣé bó ṣe kó rí nìyẹn àwọn tó pariwo ẹ̀tọ́ ìlú lásán
tí wọ́n pariwo pé nǹkan báyìí ò dáa tí wọ́n pariwo sẹ́yìn ìjọba létí kí ni àbọ̀ ọbẹ̀ kí wá ní àwọn ajínigbé àtàwọn agbénipa tó wà yìí kí lẹ fẹ́ ṣe lórí ẹ̀ ó ti wá délẹ̀ yìí báyìí kí lẹ fẹ́ ṣe ó ti kàn yín ẹ tẹ́tí ká ẹ lọ gbọ́ bẹ̀rẹ̀ jẹ́ kó tó di pé àwọn tó hungry wọ́n padà wá di ẹni tó jẹ́ pé wọ́n sàn yín jẹ bí ejò mo kí ìyá mi Àṣà Àtìṣe TV màámi alálùbáríkà ìyá olóríire ẹ jọ̀ọ́ ẹ bá mi máa follow Àṣàkẹ́ TV ẹ bá mi lọ subscribe sí Àṣàkẹ́ TV ní YouTube wọn ẹ jọ̀ọ́ ẹ wo ọ̀rọ̀ yìí ètò yìí ẹ wo arábìnrin tó fi ègún lélẹ̀ wípé ẹ wo tó ṣẹlẹ̀ ní Ìkòròdú bó ṣe ṣẹlẹ̀ tó ní Kòròdú sẹ́yìn ò rí bó ṣe ń lọ ni a lè wá dákẹ́ kí tara wá bá wa dákẹ́ ìgbà tó ti ṣẹlẹ̀ káàkiri ìgbà tí wọ́n júwe àwọn ibìkan fún mi pé láti Charlie Boy sí Anthony wọ́n jíyàn gbé mo ní èé wọ́n sọ Ìkòròdú mo ní èé wọ́n sọ ọ̀nà Badagry mo tún pariwo ẹ dáhùn ibo gangan náà ti jíyàn gbé torí pé àwọn èèyàn nọ́tìsì ni àṣírí ọ̀rọ̀ nìyẹn nílùú Èkó yìí tí wọ́n wà yẹn mọ̀ pọ̀lọpọ̀ tó ń ṣẹlẹ̀ kò ní dèkó Èkó gangan náà wọlé sí lójoojúmọ́ ẹ̀yin tẹ́ ẹjọ́ mu Èkó gangan mélòó ni yín tó nǹkan àjòjì àwọn aráabí ló pọ̀ ju ọmọ Yorùbá gan lọ tí wọ́n bá bẹ̀rẹ̀ ẹ máa mọ̀ yí pé èèrà ni wọ́n máa bò yín bí ṣúgà wọ́n fi tírélà wọlé lójoojúmọ́ bí wọ́n débi kó àtàwọn wọlé náà kóra wọn wọlé bìbà tí wọ́n dẹ̀ kó nǹkan ìjà olóró wọlé bàbá wa Sanwó-Olú ìbẹ́ta gbogbo tírélà tó bá wọlé láti tó gate ló yẹ kẹ́ ẹ ti lọ máa dá wọn dúró kẹ́ ẹ máa jágun wọn padà kẹ́ ẹ máa dá wọn padà síbi tí wọ́n ti ń bọ̀ mo rí pé ẹ ti kó àwọn ọlọ́kadà ní gbogbo àwọn Badagry gbogbo bí àwọn aláwùsá ṣe ń ṣiṣẹ́ Mágége gbogbo ẹ̀ náà là ń rí ẹ ṣiṣẹ́ takuntakun láti dá àwọn ẹni yìí padà lọ sáyé wọn ẹ ṣe kọ́kọ́ reduce náà torí bí wọ́n ṣe ń wọlé lójoojúmọ́ yìí ó léwu mo kí Mr. Gabriel mo kí yín ọ̀rọ̀ yìí bó ṣe ń lọ yìí kìí ṣe pé ó di ìgbà tá a bá fọwọ́sowọ́pọ̀ ebi paráàlú ẹ tún jí wọn gbé ẹjọ́ ẹ̀yìn ìjọba kí ló dé káàfin lè sọ pé ẹ lọ́wọ́ sọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ torí mi rí kankan ìsípà kankan tẹ́ kó lórí ọ̀rọ̀ pé ajínigbé àti lórí ọ̀rọ̀ ebi àti bílù ṣe rí ẹ fọkànbalẹ̀ náà là ń gbọ́ ẹ fọkànbalẹ̀ gbogbo èyí là ń gbọ́ òótọ́ ọ̀rọ̀ korò lára gbogbo yín àfi ká ẹni kan máa lé àwọn tó sọ òótọ́ ọ̀rọ̀ kiri àwọn nǹkan tó yẹ ká ẹ ṣe bí iṣẹ́ àwọn ò rí pé ẹ ṣe àsọ fún yín àwọn information míì wà tẹ́ ẹ̀ rí àwa gbọ́dọ̀ sọ ẹ gbọ́ mi yé ọ̀rọ̀ sí tí ni kí gbogbo yín kẹ́ ẹ lọ mọ̀ lénìí kí ẹ lọ mọ̀ á wà dákẹ́ kí ló ń ṣẹlẹ̀ gangan nínú ìlú tá a wà irú wàhálà wo gangan lélẹ́yìí irú fìtínà wo gangan ni tí a wá ń wòran tí a lè sọ̀rọ̀ lórí ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní ò lè jẹ oúnjẹ ẹ̀mẹ́ta mọ́ lójúmọ́ kò lè jẹ méjì mọ́ ẹlòmíì kò tiẹ̀ jẹ lójúmọ́ kan ó dijọ́ kejì kó tó ń fo oúnjẹ àná kó fi oúnjẹ èní sóúnjẹ àná ẹ tún wá ń jíyàn gbé kí ló ń ṣẹlẹ̀ gangan irú orílẹ̀-èdè wo gangan la wà báyìí ná irú ìjọba wo gangan leléyìí àánú àwọn ọmọ Nàìjíríà rẹ̀ ṣe mí àbí àánú ọmọ Yorùbá ló ṣe mí tó ń gbọ̀n mí lẹ́kún
àánú ọmọ Yorùbá ṣe mí bí wọ́n ṣe wọ́n bàṣàbàṣà àánú ọmọ Yorùbá ṣe mí bí wọ́n ṣe wọ́n rédèrèdè àwọn ọmọ Yorùbá dẹ̀ la wà nínú ìfàsẹ́yìn ara wa torí pé a fòótọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n sọ̀rọ̀ lánàá tí wọ́n máa jòkóru mọ́tò máa ṣe fídíò àwọn ti dá Yorùbá ti tà wọ́n sílẹ̀ àwọn ọmọ géèmù táwọn ń play aṣíwájú ni kinní kan wọ́n á rí wọn kí wọ́n sọ̀rọ̀ mọ́ lórí tó ń ṣẹlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn alágbára àwọn èkàn àwọn tó ń bá wọn dàdúrú wọn sọ títọ̀ ọ̀rọ̀ torí owó tó fẹ́ fún yín ní táìmù gbà tó fẹ́ lò yín MC Olúọmọ wọ́n máa ń jíyàn gbé lẹ́kọ̀ọ́ kí ló dé tẹ́yìn náà ṣe bí Sunday Igboho Tàfàṣẹ́gò ẹ̀yin lẹ wà ń bẹ̀ lọ́wọ́ yìí wọ́n máa ń jíyàn gbé nílùú Èkó kí ló dé tẹ́yìn náà ṣe bí Sunday Igboho Kúnlé Pọ́lì ẹ̀yin lẹ máa dè kó mú pera yín jọ pé ìran yín wọ́n máa fẹ́ máa jí wọn gbé àwọn ọ̀ràn díran yín àwọn ẹni yìí ń lò wá rò pé ǹjẹ́ sí òye káyìn náà túlù ṣe ká tó kúrò nínú ayé ṣé torí ọlá àbí torí ìjàkẹ́ bára ń jàkẹ́ para yín gangan ni gbogbo ẹ̀yin onímọ́tò tẹ́ jẹ́ olórí chairman gbogbo state pátápátá kí láǹfààní gbogbo yín nílẹ̀ Yorùbá bí wọ́n ṣe pààyàn lọ́tún pààyàn lósì àwọn dírẹ́fà yín tí wọ́n ń gbé èèyàn lọ Tàfàṣẹ́gò MC Olúọmọ sọ̀rọ̀ àwọn dírẹ́fà yín máa gbé èèyàn kúrò láti lọ travel wọ́n máa dá wọn dúró wọ́n kidnap àwọn èèyàn tó wà ń bẹ̀ lọ́nà state tí wọ́n bá fẹ́ wọ̀ lọ ǹjẹ́ ṣé gbowó lọ́wọ́ wọn ni ẹ̀yin tẹ́ wà ní chairman ní state ibòmí náà ṣé gbowó lọ́wọ́ àwọn tó ń bọ̀ lẹ́kọ̀ọ́ náà ni ṣé ẹ gbọ́ pé wọ́n ń dá mọ́tò dùn wọ́n jíyàn gbé ni kò kàn yín owó tẹ́ fẹ́ gbà nìkan lẹ rò lé lórí ó tọrọ korò lára yín ni ẹ̀yin alágbára ẹ̀yin ẹ̀kàn lè fi gbowó lè fi kọ́gbọ́n ni lè fọmọ aládìkún lè fi kọ́gbọ́n ni ó ń jà fúnra rẹ̀ ó ń jà fún yín ni kò jà fúnra rẹ̀ o ó ń jà fún ọmọ Yorùbá kò jà fúnra rẹ̀ èwo lẹ́yìn ṣe gangan Alhaji Tàfàṣẹ́gò mo mọ̀ pé ẹ̀ṣẹ̀ṣẹ̀ débẹ̀ ni ẹ ronú sọ̀rọ̀ tí mò ń sọ yìí ẹ ronú sí ọ̀rọ̀ tí mò ń sọ yìí dáadáa ẹ rántí pé nìkan ló wà ń bẹ̀ lánàá bó ṣe ṣe àwọn ọmọ aráyé sọ ńgbà tó lọ tán ẹ gbọ́ mi yé bọ̀ wọ́n yí wà láyè kan táwọn náà lè jáde àti tún nǹkan tó ti bàjẹ́ ṣe wọ́n lè ṣe àtúnṣe mo mọ̀ pé tí MC Olúọmọ bá gbọ́rọ̀ tí mo sọ yìí ó yẹ káwọn náà lè ṣe àtúnṣe gbogbo ẹ̀yin agbèrò tẹ́ jẹ́ ọ̀gá lọ́gàá Koko Zaria ìhà owó gangan lẹ́yìn kọ sí ṣe bọ́ ọmọ òró ni yín ní Kwara ẹ jẹun nídìí union kí ló ṣẹlẹ̀ gangan bí wọ́n ṣe ń jiyàn pé tí wọ́n pa àwọn èèyàn káàkiri kò kàn yín gbogbo ẹ̀yin alágbára tẹ́ ẹ máa wà lábẹ́ kí ló ṣẹlẹ̀ gangan ẹ̀yin Bàrúwà kó gbogbo yín pátápátá kí ló ṣẹlẹ̀ ẹ dákẹ́ torí ọ̀rọ̀ àwọn olórin àti Yorùbá mú sọ lánàá kí wá ní ẹ̀yin alágbára gangan tó jẹ́ pé àwọn olóṣèlú ń lò sódìgbà tí olóṣèlú bá ba nǹkan jẹ́ tán ní kẹ́ tó sọ̀rọ̀ sódìgbà tí wọ́n bá ba nǹkan jẹ́ tán kẹ́ tó sọ̀rọ̀ ni ọ̀rọ̀ yìí ṣe àbí bóyá máa dákẹ́lẹ̀ lórí o àbí kájọ sọ ọ̀rọ̀ àlàyé ni ọ̀rọ̀ ọpọlọ ni kí gbogbo yín kẹ́ ẹ lọ mọ̀ lẹ́nìí ọ̀rọ̀ táwa máa sọ fún yín kẹ́ ẹ gbọ́ sétí ẹ lọ sí àtúnṣe
Tàfọ́sẹ́gò ẹ má jẹ́ kó jẹ́ pé mọ́tò nìkan ẹ bìkítà lẹ́rọ ẹ̀mí àwọn ènìyàn torí àwọn ní kọ́sítọ́mà yín ẹ bìkítà lórí bílù ṣe rí. Tàfọ́sẹ́gò ipò tẹ́ ẹ wà kìí ṣe ipò onímọ́tò nìkan, ipò ààbò ìlú náà wà nínú nǹkan tẹ́ ń ṣe. ẹ̀yin náà gbìyànjú tí a bá rírú ọmọ Adéyẹmọ bíi mẹ́ta ni ìlú ya ti dà. Kí ló dé tà wá ní bára wa sọ reality? Adẹ̀múdodo àní sọ, adẹ̀mọ́ tá à ṣe àní sọ. Ọ̀rọ̀ yìí wá korò lára yín bọ́ yé yín o. Ọlọ́run bàbá láàánú á bí gbogbo yín. Mo kí ẹ̀yin bàbá mi nílé lóko lájò lẹ́yìn odi, ẹ jọ̀ọ́ ẹ bá mi share ètò mi, ẹ lè bá follow YouTube wa. Ẹ wá ní nǹkan méjì láti bá wa sọ àbí láti correct wa torí kètè bu ala gbọ́n tán. Ẹ pè wá sórí ètò wa àbí kí ẹ pè wá sí WhatsApp number wa lẹ́yìn ètò. Bẹ́ẹ̀ ni nọ́mbà wa yẹn náà ní 082 83 89 25 58 082 83 89 25 58 lẹ́ẹ̀kan sí 082 83 89 25 58. ẹ tó bá fẹ́ polówó ọjà ní abẹ́ ní nǹkan méjì tẹ́fẹ́ bá wa sọ bẹ́ẹ̀ náà ni ẹ lè pe léyìí náà 082 222 640 68 082 222 640 68 lẹ́ẹ̀kan sí 082 222 640 68. ojú tẹ́ fi ń wò mí kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ mi kò ní di pẹ̀lú àṣẹ Ọlọ́run tèdùmàrè. Ọlọ́run ọba tó láyé, ọba tó lo gbogbo, tó so gbogbo, kò ní fẹ́ nìkọ̀ọ̀kan wá sílẹ̀. Àánú Ọlọ́run máa dé bá gbogbo wa pátápátá. Bẹ́ẹ̀ ni ẹ jẹ́ tó sáré play ọ́díò yẹn fún ẹ̀yin bàbá mi, ẹ̀yin ìyá mi tí ẹsẹ̀ wọlé. Lẹ́yìn eléyìí à ń fi ìparí ètò nìyẹn. Ẹ bá mi gbọ́ ọ lẹ́ẹ̀kan sí i. Hello, mo kí gbogbo ẹ̀yin ará Èkó, mo kí gbogbo ẹ̀yin ará Ìkòròdú, ẹ kú àfaradà. Ṣẹlẹ̀ ní Ìgbè Alágẹmọ, wọ́n kidnap ọmọbìnrin kan, wọ́n ní Miss Ṣèyí ló ń jẹ́. Wọ́n kidnap wọn gbé wọnú ra lọ, àwọn kidnappers. Wọ́n débẹ̀ ní àárọ̀ yìí, a sáré pe àwọn bàbá tó ń ṣe security ní àdúgbò wọn, pé wọ́n ní Adétẹ̀là. Wọ́n sáré pé wọ́n jẹ́ wọn, wọ́n sáré wá, wọ́n kó àwọn èèyàn wọn, àwọn security wọn gbé wọn láti gbogbo báyékù, gbogbo wọn wọlé, wọ́n wọnú inú àtàwọn ti CDAs, àwọn security wọn, wọ́n jọ pawọ́pọ̀, wọ́n wọ inú ìrà yẹn lọ, wọ́n wọ inú ìrà yẹn lọ. Ibi tí wọ́n ti ń ṣe bátútòbátù, wọ́n yin àwọn bíi mẹ́fà nínú àwọn security yẹn àti ti CDA àti tàwọn ti àwọn state o, wọ́n yìn wọ́n ní ìbọn. Wọ́n gbá àwọn kan náà sọ́tún táwọn lọ yẹ ta ìbọn ara wọn, but àwọn ló ká wọn tó wá láti ọ̀dọ̀ àwọn CDAs yẹn, wọ́n pa méjì nínú wọn, wọ́n kú instantly torí àwọn yẹn náà mọ inú ra yẹn, so àwọn yẹn náà funds wọn fún wọn níbọn, wọn ò jẹ́ kán gbébọn náà tó ń lè fi takùnà, but àwọn yẹn náà mọ ọ̀nà yẹn, torí pé wọ́n mọ ọ̀nà yẹn náà ṣe ń tọ́ ibẹ̀ yẹn lọ́wọ́ mú àwọn security yẹn tẹ̀lé wọn lẹ́yìn, wọ́n mọ ọ̀nà, but àwọn méjì yẹn àwọn náà kọ́ gba ìta ìbọn, wọ́n dẹ̀ balẹ̀. So àwọn tó kùnà tó jẹ́ security tó fara gbá kìnìún, wọ́n kó wọn lọ sí hospital. Nǹkan tí mo ṣe ń give information yìí nítorí nǹkan tí ó ṣe ojú mi ni. Nǹkan tí mo ṣe ń give information yìí, tá bá rí èèyàn kan tó bá di ní ọ̀la ń sìn, wọ́n bẹ̀rẹ̀ sí máa sọ news káàkiri wípé àwọn olè wọ́n pa kidnapper méjì kan ní kinní kan kìnìún kan, wọ́n mú àwọn kidnapper kan, ìbọn bọ àwọn kidnapper kan, àwọn kidnapper kan ni ó kú o, àwọn security àdúgbò yẹn àwọn náà kú o. Wọn ò rí àwọn kidnapper yẹn mú di bá ṣe ń sọ tí kinní tílẹ̀ ọjọ́ yẹn fi ṣú, wọn ò rí àwọn kidnapper yẹn mú o. Wọ́n dẹ̀ wà pẹ̀lú àwọn lady yẹn, wọ́n dẹ̀ retaliate, bí wọ́n ṣe ń yìnbọn bẹ́ẹ̀ làwọn kidnapper yẹn retaliate padà, wọ́n yìnbọn padà, tí ó gba àwọn ẹlẹ́ṣọ́ ààbò tàbí pé bóyá wọ́n lè yẹ̀pù wá, gbogbo wọn pátápátá náà padà sẹ́yìn. Àwọn sójà gan tán yọjú, wọ́n láwọn gbọ́ ìró ìbọn làwọn ṣe wá síbẹ̀, kì í ṣe pé wọ́n pè wọ́n, but wọ́n wá, wọ́n ní nǹkan tó ṣe, wọ́n ní kí ló dé tí wọ́n ṣe tètè pè wọ́n láti àárọ̀ tí kinní yẹn ti ṣẹlẹ̀.
but I believe pé tá bá kọ́ pé àwọn local ones yẹn báyìí ṣe máa pe àwọn tí inú yẹn náà máa wọlé tó máa wo ibẹ̀ tí bí mo ṣe ń sọ̀rọ̀ yìí wọ́n fi àwọn people yẹn sílẹ̀ nínú ibẹ̀ yẹn oníkàlùkù padà lọ ni o because kò sí security fún wa mọ́ báyìí sí o oníkàlùkù ó kàn live bó ṣe wù kò sí security o ikọ́ tí mo tẹ̀lé sọ̀rọ̀ ni kó oníkàlùkù ṣọ́ra ẹ̀ tá bá ti rìn tá bá ti gbẹ́sẹ̀ méjì síwájú ẹ jẹ́ ká máa wá tá bá gbé méjì sẹ́yìn ká wo ẹ̀yìn o kò síbi tí wọ́n ti wọ́n sì yìí o tó ti bẹ̀rẹ̀ sí ní kidnap báyìí o ká ṣọ́ra o oníkàlùkù wà vigilant ṣùgbọ́n tá bá rí èèyàn kan tó bá jáde àbí tó ń lọ sọ ní ìsìwèrè kan wípé ní alágẹmọ àwọn méjì kú nínú àwọn tí wọ́n ṣe kíní kan wọ́n pààyàn méjì àbí wọ́n ṣùtù àwọn tó kidnap náà ṣùtù tó ṣubú tá bá rí èèyàn kan tó jáde tó lọ ń sọ̀rọ̀ yẹn bàbá Sunday àti Jagaban àwọn náà kú nínú àwọn èèyàn yẹn nínú àwọn security àdúgbò yẹn tí wọ́n lọ sí ibẹ̀ láti lọ tákù àwọn people yẹn tàbá ní èèyàn kan tó lọ ń sọ Ògún máa pa onítọ̀hún ni onítọ̀hún máa fi lè ṣaṣọ bóra ni tó bá lọ ń sọ rádaràdà tó lọ ń sọ̀rọ̀ pé nínú àwọn tó kú yẹn o àwọn kidnapper ni torí bá tí gbogbo sínú yẹn fi ṣẹlẹ̀ kò sẹ́nìbọ̀dì tí wọ́n rí àwọn kidnapper yẹn mú o wọn ò dẹ̀ wọbẹ̀ lọ àwọn people tó ń wọbẹ̀ lọ tán bílí pé àwọn lè mú traces wọ́n rí traces yẹn wọ́n rẹ́sẹ̀ àwọn people yẹn tó dẹ̀ ń lọ wọ́n ń dàbọ̀ bò wọ́n padà ni tó a bá dé èèyàn kan tó bá lọ sí kọ̀rọ̀ kan àbí tó lọ ń sọ̀rọ̀ kan pé àwọn kidnapper náà ṣètì yẹn Ògún máa pa nítorí ó máa fi ilẹ̀ ó máa fi ṣaṣọ bóra ni bó dẹ̀ ṣe máa rí nìyẹn kò ju bẹ́ẹ̀ lọ kó ní kálukú ṣọ́ra ní time tàwa yìí we have to be very very vigilant ní time tàwa yìí wọ́n ti ń wọlé lọ báyọ̀ sẹ́ni yìí sìn iṣẹ́ site ló lọ ó lọ wo site ni site kejì tó ló fẹ́ lọ wọ̀ ibẹ̀ náà wọ́n ti dúró dé níbẹ̀ wọ́n kọ́ immediately ni wọ́n mú wọnú ìra yẹn lọ inú ìra yẹn náà mú wọ o tó ní kálukú wà very 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 careful ní time tàwa yìí o a gbọ́dọ̀ wà very very careful ẹ ṣe. ìṣeré o ṣẹgbọ́ so ọ̀rọ̀ mi ò ní ju bẹ́ẹ̀ lọ a fi àràgbé ètò yìí rọ̀ ní àṣálẹ́ yìí ẹ̀yin bàbá mi ẹ̀yin màmá mi àdúrà gbà pẹ̀lú àṣẹ Ọlọ́run a tún pàdé láìpẹ́ torí pé bàbá ṣe ní information náà là á máa gbé wá ojú tẹ fi ń wò mí ò ní fọ́ etí tẹ fi ń gbọ́ mi ò ní di pẹ̀lú àṣẹ Ọlọ́run bẹ́ẹ̀ ni gbogbo àwọn tó ń wọlé sùn àbí gbogbo àwọn táwọn wọlé sùn lálẹ́ yìí bẹ́ẹ̀ ni àbí ní gbogbo àyíká bá wà á ní fọjọ́ lọ́jọ́ lọ pẹ̀lú àṣẹ Ọlọ́run Ọlọ́run bàbá láàánú àtúnjẹ ká máa ríra wa sí dáadáa ká máa gbọ́ràn àwa náà sí dáadáa mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo olé pátá ó dàbọ̀.